ẹ káàárọ̀ níbi tẹ́ ti ń gbọ́ mi. orúkọ mi ni Ọlátayọ̀ Amọ̀kadé ọmọ olùkọ́ṣà àtọmọ olùsọ̀lá oníkan bìlìjà. 429 registered license and confirm FM tí gbogbo èèyàn ń pariwo ẹ̀ káàkiri èmi kọ́ Ọlọ́run ọba ní. àlejò mi pàtàkì ẹ̀yin náà ẹgbẹ́ wò kẹ́gbẹ́ wò ẹ̀yẹ́ wò kẹ́yẹ́ wò ẹ̀rí pé gbangba lèmi Ọlátayọ̀ Amọ̀kadé mo dá dúró. gbajúmọ̀ òṣèré tí gbogbo èèyàn ti ń pariwo lọ́tún ló sì tó jẹ́ pé ọlá Ọlọ́run ni wọ́n máa wà bẹ́ẹ̀ wọn ò ní ṣubú. ẹjọ́ àǹtí Síkírátù Sìdodo ẹ bá mi káwọn ará ilé. kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi pátápátá ṣàlàyé. ẹ sọ̀rọ̀ sókè. kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi ṣé àlàáfíà ni mo bá yìí. àwọn náà ní àlàáfíà ni ẹ jẹ́ ká fẹsẹ̀ ìrajó. ẹjọ́ àǹtí Síkírá ẹ bá mi sọ fún mi torí ó ti ń ṣe bí ìgbà 2 sí 3 díẹ̀ tèmi náà lọ Germany ìgbà yẹn lẹ wà ní London ẹ ti wá dẹ́sìn iṣẹ́ yín wo ló wà lọ́nà. Múfì mi kan tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe Cryptic Storm English and Yorùbá ni so a mix ẹ ní English ó yìí wà ní studio. ó sì wà ní studio wọ́n edit ẹ lọ́wọ́ ẹjọ́ nínú ọdún yìí ṣé iṣẹ́ yẹn ni ká máa expect ni àbí another project tún bọ̀ lọ́nà. òun ni kẹ́ máa expect but at the same time ẹ máa expect lórí àkìtàn. lórí àkìtàn àwọn àgbà òṣèré máa pọ̀ nbẹ̀ ẹ bá mi kí àwọn ará ilé ẹ juwọ́ sí wọn wọn láwọn láìkì yín kẹ́ follow wọn lórí @Síkírátù Sìdodo ẹ kàn ṣe kí ni ẹ lọ sórí page @Sìdodo Ọlọ́run mo fọ́ o. eléyìí la pè ní Ṣọlá vibrator ẹ lè lọ mú ti yín gbòòrò tó feature Pasuma. ó dàbọ̀ tó dọjọ́.